àkókò yìí ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ojú tẹ́ fi ń wò wò ní fún etí tẹ́ fi ń gbọ́ wa ní gbogbo ìgbà kò ní di àṣà ìgbéyàwó yẹn náà ni mò ń bá bọ̀ báyìí tí mò ń kọ́ wa bọ̀ yẹn òun náà ni mo sì ń tẹ̀síwájú nínú ẹ̀ lẹ́yìn ìdáná ohun tó kàn ní ìpalẹ̀mọ́ láàrin ìdílé méjèèjì ìdílé ọkọ àti ìdílé aya wọ́n máa ṣe ìpalẹ̀mọ́ lọ́tùn lósì lẹ́yìn ìpalẹ̀mọ́ ọjọ́ ìyàwó wa kò nígbà tí ọjọ́ ìyàwó kò tí ọjọ́ ìyàwó pé nínú ilé ìyàwó báyìí ẹ jẹ́ ká wo ayẹyẹ nínú ilé ìyàwó wọ́n máa sè wọ́n máa sọ wọ́n máa jẹ wọ́n máa mu ìyàwó á máa lọ sókè á máa lọ sódò wọ́n máa gbàdúrà fún wọ́n máa fún ìyàwó lẹ́bùn títí tó bá ti wá dìrọ̀lẹ́ ìyàwó á wá máa dágbére fún wọn á máa dágbére fún àwọn ẹbí àti ará ojú á máa ró á máa ké á wá máa sun ẹkún ìyẹn là ń pè ní ẹkún ìyàwó àwọn òbí àwa máa ṣàdúrà fún wọn máa ṣàdúrà fún wọn ṣàdúrà fún tó bá wá di alẹ́ àwọn ìyàwó ilé àti àwọn ọmọ ilé tó jọkùnrin wọn á mú ìyàwó ó di ilé ọkọ ẹ̀ tí wọ́n bá dé ilé ọkọ ẹ má gbàgbé o ayẹyẹ nínú ilé ọkọ àwọn náà máa ṣe wọn máa sọ tán bá ti ìyàwó tó ń bọ̀ yẹn tán mú bọ̀ yẹn kò gbọ́dọ̀ bọ́kọ ilé ọkọ ti gbọ́dọ̀ sá kúrò nílé tí wọ́n bá ti wá mú débẹ̀ àwọn ìyàwó ilé tó wà nílé ọkọ wọ́n wá kí káàbọ̀ kíkí káàbọ̀ tán bá kí káàbọ̀ báyìí wọ́n á bomi tútù sí lẹ́sẹ̀ yẹn ni pé ilé máa sán ẹ́ ilé ibi ó máa rọ̀ ọ́ lọ́rùn nítumọ̀ omi tútù yẹn wọ́n á wá gbé igbá lẹ̀ wò lọ́wọ́ mi kíní tó fi ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ yìí kan tó kó lẹ̀kẹ̀ yìí sí là ń pè ní igbá wọ́n á gbé igbá sílẹ̀ wọ́n á ní kó tẹ̀ ìgbàgbọ́ Yorùbá ni wípé tó bá jẹ́ pé ogún ló tẹ igbá yẹn sí lọ́jọ́ náà lọ́hùn ọmọ ogún ló máa bí tó bá jẹ́ pé ọgbọ̀n ni ọgbọ̀n lọmọ tó máa bí ní kété tó bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tán wọ́n á mú wọlé wíwọlé tó bá wọlé báyìí wọ́n á fi sí yàrá kó tó di pé ọkọ dé ẹ jẹ́ mẹ́nu dúró ná gbogbo ibi tí ẹ bá ti rí fídíò Culture by Ade Anade ẹ like ẹ comment ẹ follow paríparí ẹ share iṣẹ́ wa kó gòkè bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ yá lọ viral.